lúkúlúkú tí mò ń sọ yìí mo ti sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀. Ìgbà yẹn lúkúlúkú àti James wọ́n wà lọ́dọ̀ Délé Tóyìnbó. Adélé Tóyìnbó náà bàbá Tanímọ̀lá òun náà ti dolóògbé ń sìn, kí Ọlọ́run ọba kó bá wa délẹ̀ fún wọn. Ìgbà tí lúkúlúkú àti James tí wọ́n wà ní ọ̀dọ̀ bàbá Tanímọ̀lá, èmi wà lọ́dọ̀ bàbá Lábúlé. Àwọn ọ̀gá tí wọ́n tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í ṣe sinimá làwọn fi bẹ̀rẹ̀, travelling theatre ni tí a máa ń tọ̀ káàkiri. Nígbà míì a lè tọ̀ lọ sí oríṣiríṣi ìlú tá a máa lọ for good a year láì padà wálé. Tẹ́fẹ́ eré orí ìtàgé, hall, school, ibi tí a ti ń perform yẹn tá a máa já ticket tá a máa wọlé. Ẹni tó kọ́kọ́ ṣe celluloid kó tó di pé home video wọlé, tó kọ́kọ́ ṣe celluloid, àwọn ni Adelove, Afọláyan, àwọn ni wọ́n kọ́kọ́ ṣe celluloid. Àjàní Ògún, ìgbà yẹn celluloid ni, kò tíì sí home video. Lẹ́yìn ìgbà yẹn ni bàbá wa Ògúndé ni wọ́n ṣe Ayé. So Arópin tènìyàn, Jáyésímí àti Àyànmọ́ tí wọ́n ṣe kọ́ìn, mo wà ní location yẹn. Oríṣiríṣi ẹ̀kọ́ ni a kọ́ lára bàbá wa Ògúndé. Tá a bá ń sọ̀rọ̀ discipline nígbà yẹn ó wà. Reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé tẹ́ bá wà ní location Ògúndé, odidi oṣù kan àbọ̀ ni a máa fi wà ní location, torí pé wọ́n ní Vim Village táwọn ti ń ya sinimá wọn, epic dẹni, kì í ṣe modern. Nígbà yẹn ẹ̀ẹ̀mejì la máa ń ṣe rehearsal, odidi oṣù kan la máa fi wà ní location. Àwọn òyìnbó ni wọ́n máa ń ya fíìmù Ògúndé, a week péré náà máa fi yà, so wọ́n máa dé láti ìlú òyìnbó ni. Èyí náà dẹ̀ mọ̀ pé anything tó bá ní ṣe pẹ̀lú òyìnbó owó ńlá ni. So oṣù kan yìí a máa fi ṣe props, a máa ṣe amọ̀ la fi mọ àwọn ilé tẹ̀rí yẹn, tó jẹ́ pé ilé ọ̀ṣẹ́ ìtura, ilé àwọn àjẹ́, ilé igbá, ilé àwo, a máa mọ́, àwa la máa mọ́ fúnra wa. Jimaliu kọ́lọ́nfọ̀rún kẹ́wọn, àwọn náà wà ní chad náà máa hẹ́ẹ̀dì àwa ọmọọṣẹ́ tá a máa po amọ̀ tá a máa fi mọ àwọn ilé yẹn. Then props, everything. Tí a bá ti ṣe gbogbo location ìtàn, Ògúndé máa gbé bọ́lẹ̀ kájà, a máa lọ ra adìẹ, àwọn adìẹ lé ẹran, wọ́n á rà á kúnnú mọ́tò, wọ́n á wá dà sí Vim Village yẹn. Ìyẹn ni pé àwọn ẹran ọ̀sìn nínú ìlú wọ́n máa ń rà ni. So tá a bá ṣe gbogbo yẹn tán, a week àwọn òyìnbó adé wọn á bẹ̀rẹ̀ shooting. So ọgbọ́n tó pọ̀ mo kọ́ lára bàbá wa Ògúndé. Àtúndé bá a ṣe ń dé sórí ètò wa, ètò yín, ètò olúmọ̀ọ́ká ni, jẹ́ ká mọ̀ ẹ́. Àwa aládé kólókó má lè roko, kólódò má lè lodò. Àwa tó rè o, àwa náà kọ́, Ọlọ́run ọba mi ló ní orí bẹ́ẹ̀. Lórí ètò tòní, gbọ́ngbọ́n á kán sí, á dùn. Ó dá mi lójú pé yóò dùn ju tàjẹ̀yìn wá lọ. A ní àlejò ńlá ní kàlẹ́lẹ́ ni láti bá fi ọ̀rọ̀ jóbi tí ó rọrọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Àlejò wa, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ǹlẹ́ olóòtú. Ẹ ṣe pé a pè yín pé ẹ jẹ́ wa. Ẹ dákun bàbá, ṣé gbogbo ara lè mọ orúkọ yín? Ẹ ṣe èèyàn ara lé, orúkọ tèmi ni ọmọọba Abiodun Ọlásùnkànmí Adeshina. Abiodun Ọlásùnkànmí Adeshina. Bàbá, ẹ jọ̀ọ́ kí ni orúkọ ìnagijẹ tí àwọn ayé mọ̀ yín sí nínú iṣẹ́ tẹ́ ń ṣe? Eyele Funfun ni wọ́n máa ń pè mí. Eyele Funfun, tó funfun báláwú, tó dá yàtọ̀ láàrin àwọn ẹgbẹ́ ẹ̀. Eyele yín wà ní dídúdú o.
àṣẹ wa. ògo yín ò ní wọ̀kùn tiwa náà ò ní wọ̀kùn. àṣẹ. Bàbá àlejò ṣé a lè mọ ọjọ́ orí yín ní dédé àsìkò tá a wà yìí? Ọjọ́ orí mi lé díẹ̀ ní 50. 50 ọdún Bẹ́ẹ̀ni. lórí òkè èèpẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ti gbìyànjú, ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún wa, àṣẹ o. àtúnlọ́ra ẹ̀mí yín, àmín Ọlọ́run. ẹ kánjú wá ẹ ní kánjú lọ. àmín. Tí n bá máa béèrè pé ìpínlẹ̀ wo gangan lẹ ti wá? Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mo ti wá. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Òjò pàṣẹ kẹrẹ mọ́lẹ̀ ọmọ Àtìbà. Bẹ́ẹ̀ni. Ọ̀yọ́ lé. Bẹ́ẹ̀ni. ò pé kó lówó gbowó, ò pé kí wọ́n fà kó fọ́ balẹ̀, àṣé kó lè bá àdìjà kó lè bá làápọn. Ẹ ṣé bàbá mi, ẹ pẹ́ fún wa. àṣẹ o. Ẹ ṣé a lè mọ àwọn ilé ẹ̀kọ́ tẹ́ ẹ lọ fún àwọn tí wọ́n wò wá nílé kán lè mọ̀ pé àlejò wa o, àwọn náà gbìyànjú díẹ̀. Ẹ ṣé gan-an olóòtú. Ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, torí pé iṣẹ́ sójà ni bàbá tó bí mi lọ́mọ ń ṣe. Wọ́n wà ní Port Harcourt nígbà ogun Biafra. So ní kékeré ọmọ ọdún 6 ni mo wà tí bàbá mi ti mú mi lọ sí Port Harcourt. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Diobu Primary School, ìyẹn ní ìlú Port Harcourt. So ngbà tó ṣe díẹ̀ wọ́n tún transfer wọn wá sí Èkó. Gbà tí a kúrò níbẹ̀ a ṣe wá dé sí Èkó ní ìlú Ìsọlọ̀. Ibẹ̀ ni mo ti wá bẹ̀rẹ̀ primary school mi ní Ansarudeen Primary School. Lẹ́yìn ìgbà tí mo ṣe tán ní Ansarudeen Primary School, secondary náà Ìsọlọ̀ ń bẹ̀ ló wà, mo bọ́ sí Ansarudeen College. So bí ìrìn àjò mi ṣe lọ nìyẹn. Ẹ ṣé àlejò wa, ẹ ṣé pé a pè yín ẹ wá, inú wa dùn lọ́pọ̀lọpọ̀. Bàbá, eré orí ìtàgé tẹ̀ ń ṣe ó tó bí ọdún mélòó, àti pé báwo gangan lẹ ṣe bẹ̀rẹ̀? Ẹ ṣé gan atọ́kùn. Eré orí ìtàgé yìí mo bẹ̀rẹ̀ látìgbà tí mo wà ní primary school ní 1977. 1977. Bẹ́ẹ̀ni, nígbà tí wọ́n ṣí National Art Theatre, that was first act 77. So láti school wọ́n kó wa lọ sí National Art Theatre. Nígbà yẹn mo wà nínú àwọn tí wọ́n ṣe cultural ní iléèwé. So ìgbà yẹn náà ti kó wa lọ sí National Theatre ní first act 77. Nígbà yẹn first act 77 gbogbo Áfíríkà pátá ni wọ́n wá bẹ̀ tí oníkálukú wa showcase culture. So ìgbà yẹn ni eré orí ìtàgé yẹn tó ti wọnú ẹ̀jẹ̀ mi tí mo ti nífẹ̀ẹ́ gan-an. So kó tó di pé finally mo wá, nígbà tí mo parí technical school tí mo lọ kọ́ artistic and drawing, so mo wá fall into theatre art fully. Ìyẹn ti ń lọ bí 30 ọdún sìn tí mo ti wà nínú iṣẹ́ eré orí ìtàgé. Nígbà yẹn mo kọ́kọ́ ń fagídí, mi ò lọ́gàá gbà yẹn, mo ń dramatize tíátà yìí nílùú Ìsọlọ̀. Èmi àti olóògbé Lúkúlúkú Bàǹtàṣì lájọ ń ṣe eré orí ìtàgé káàkiri nílùú Ìsọlọ̀, kí Ọlọ́run bá kó bá fi ọ̀run kẹ́ Lúkúlúkú. So nígbà tó stage kan, àwọn èèyàn wá wò pé association wà, wípé at least à ń láti join association o, kinní kan o, ta lọ̀gá tó kọ́ mi iṣẹ́. Wọ́n ṣáà ń dẹ́rù bà mí gbà yẹn wípé without ọ̀gá kan àbí kẹ́yàn join association pé ó léwu o. So lẹ́yìn ìgbà yẹn, ìgbà tó di 1982, mo wá lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi, òun náà ti dolóògbé sìn, Ọ̀rẹ́dún Adénọ́pọ̀, Àbálábúlé náà máa ń pè wọ́n. Mùṣín ni àwọn tí ń ṣe eré orí ìtàgé tiwọn. Ìgbà yẹn ni mo wá lọ darapọ̀ mọ́ wọn. Nígbà tí mo débẹ̀ tí wọ́n rí bí mo ṣe wà active sí, lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti fi mí jẹ
mánéjà wọn. So ibẹ̀ ni mo ti kọ́ ṣe eré orí ìtàgé yìí gangan. So mo lò ọdún 10 lọ́dọ̀ wọn kí n tó ṣe graduation kémi náà tó di ọ̀gá ara mi tí mo dẹ̀ ń ṣe náà tá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run títí dọjọ́ èní. Ẹ ṣé bàbá wa, Ọlọ́run tó mú yín bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn láti ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé kò ní dáwọ́ iṣẹ́ dúró. Àmín Ọlọ́run. Mo fẹ́ sáré yà síbi kan nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Mo rí i pé ẹ̀ ń sọ̀rọ̀ àwọn èèyàn kan tó jẹ́ pé irú wa gan díẹ̀díẹ̀ la fi mọ̀ wọ́n, bí àwọn bíi lúkúlúkú bántàsì, bí àwọn Ògúndé. Ó dàbí ẹni pé àwọn àjọṣepọ̀ kọ̀ọ̀kan díẹ̀ wà láàrin yín. Dáadáa Ọlọ́run má jẹ́ kí ó sí mọ́. Àmín. Mo fẹ́ kẹ́ bá mi yànnàná ẹ̀ kí ni àwọn àjọṣepọ̀ tí àwọn èèyàn lè rẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀ pé because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lẹ́ni wọ́n kàn ń gbọ́ nípa Ògúndé, wọ́n gbọ́ nípa lúkúlúkú, wọ́n gbọ́ nípa kíní kan, and ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń sọ yìí wọ́n ti kọjá lọ lọ́jọ́ tó ti ṣe díẹ̀ sẹ́yìn. Kí ni àwọn àjọṣepọ̀ tó dán mọ́rán tó wà láàrin yín àtàwọn ìrírí tẹ́ ẹ rí látara wọn ta lè fi kọ́ àwọn aráalé lọ́gbọ́n? Ẹ ṣeun atọ́kùn. Ẹ̀kọ́ tó pọ̀ ó wà láti ara àwọn aráabí tí wọ́n ti dolóògbé yìí. Àjọṣepọ̀ tó dẹ̀ pẹ́ òun náà wà. Lúkúlúkú tí mò ń sọ yìí mo ti sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀. Ìgbà yẹn lúkúlúkú àti James wọ́n wà lọ́dọ̀ Délé Tóyìnbó. Délé Tóyìnbó náà bàbá Tanímọ̀lá òun náà ti dolóògbé ń sìn, kí Ọlọ́run ọba kó bá wa délẹ̀ fún wọn. Ìgbà tí lúkúlúkú àti James tí wọ́n wà ní ọ̀dọ̀ bàbá Tanímọ̀lá, èmi wà lọ́dọ̀ bàbá Lábúlé. Àwọn ọ̀gá tí wọ́n tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í ṣe sinimá làwọn fi bẹ̀rẹ̀, travelling theatre ni tí a máa ń tọ̀ káàkiri. Nígbà míì a lè tọ̀ lọ sí oríṣiríṣi ìlú tá máa lọ for good a year láì padà wálé. Tẹ́fẹ́ eré orí ìtàgé, hall, school, ibi tí a ti ń perform yẹn tá máa já ticket tá máa wọlé. Ẹni tó kọ́kọ́ ṣe celluloid kó tó di pé home video wọlé, tó kọ́kọ́ ṣe celluloid, àwọn ni Adelove, Afọláyan, àwọn ni wọ́n kọ́kọ́ ṣe celluloid. Àjàní Ògún, ìgbà yẹn celluloid ni, kò tíì sí home video. Lẹ́yìn ìgbà yẹn ni bàbá wa Ògúndé ni wọ́n ṣe Ayé. So Arópin tènìyàn, Jáyésímí àti Àyànmọ́ tí wọ́n ṣe kọ́ìn, mo wà ní location yẹn. Oríṣiríṣi ẹ̀kọ́ ni a kọ́ lára bàbá wa Ògúndé. Tá bá ń sọ̀rọ̀ discipline nígbà yẹn ó wà. Reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé tẹ́ bá wà ní location Ògúndé, odidi oṣù kan àbọ̀ ni a máa fi wà ní location, torí pé wọ́n ní Vim Village táwọn ti ń ya sinimá wọn, epic dẹni kì í ṣe modern. Nígbà yẹn ẹ̀ẹ̀mejì la máa ń ṣe rehearsal, odidi oṣù kan la máa fi wà ní location. Àwọn òyìnbó ni wọ́n máa ń ya fíìmù Ògúndé, a week péré náà máa fi yà. So wọ́n máa dé láti ìlú òyìnbó ni. Èyí náà dẹ̀ mọ̀ pé anything tó bá ní ṣe pẹ̀lú òyìnbó owó ńlá ni. So oṣù kan yìí a máa fi ṣe props, a mọ̀ la fi mọ àwọn ilé tẹ̀rí yẹn tó jẹ́ pé ilé ọ̀ṣẹ́ ìtura, ilé àwọn àjẹ́, ilé igbá, ilé àwo, àwa la máa mọ́ fúnra wa. Jimaliu kọ́lọ́n fọ̀rùn kẹ́wọn, àwọn náà wà ní chad náà máa hẹ́ẹ̀dì àwa ọmọọṣẹ́ tá máa po àmọ̀ tá máa fi mọ àwọn ilé yẹn. Then props, everything. Tí a bá ti ṣe gbogbo location ìtàn, Ògúndé máa gbé bọ́lẹ̀ kájà, a máa lọ ra adìẹ, àwọn adìẹ lé ẹran, wọ́n á rà á kúnnú mọ́tò, wọ́n á wá dà sí Vim Village yẹn ni pé àwọn ẹran ọ̀sìn nínú ìlú wọ́n máa ń rà ni. So tá a bá ṣe gbogbo yẹn tán, a week àwọn òyìnbó adé wọn á bẹ̀rẹ̀ shooting. So ọgbọ́n tó pọ̀ mo kọ́ lára bàbá wa Ògúndé, kí Ọlọ́run ọba kó bá wa délẹ̀ fún wọn. Àwọn ní tíátà guru. Àmín. Ẹ ṣé àlejò wa, mò ń gbádùn yín bí òyìnbó ṣe ń gbádùn sìgá, gẹ́gẹ́ bí àwa náà ṣe ń gbádùn àwọn kan táwa náà ń gbádùn bí táwa yìí. Àdúpẹ́ lọ. Ọpọlọ yín ò ní jọba. Àmín.
àgbà ò ní tán lórílẹ̀. Ìbéèrè kan tó wà tí mo tún fẹ́ béèrè kí n tó tẹ̀síwájú nínú àwọn ìbéèrè mi. Orúkọ Eyele Funfun, bóò lorúkọ yẹn gangan ṣe di n táwọn èèyàn ń pè yín? A sáà mọ̀ pé inú ọ̀rọ̀ tẹ́ bá wa sọ pé Abiodun Adeshina ni bàbá sọ yín, ṣùgbọ́n iṣẹ́ sọ yín lórúkọ tó di Eyele Funfun. Bóò lorúkọ yẹn gangan ṣe wáyé? Ẹ ṣeun, ìtàn tó lágbára ni. Mushin lọ̀gá mi wà gẹ́gẹ́ bí mo ṣe sọ, èmi náà Mushin ni mo ti brought up, torí pé nígbà tó stage kan lórí ọ̀rọ̀ tíátà, mo fẹ́ ṣe tíátà yìí, mo sá kúrò nílé lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi. So torí bíi pé fún bí odidi kí n tó di ọ̀gá, odidi ọdún 10 kọjá díẹ̀ ni mo fi ń sun abẹ́ gántà ní Mushin kó tó di pé mo di ọ̀gá, torí pé láyé ìgbà yẹn tọ́gà bá wà lọ́ọ̀kan báyìí ẹ máa wà far away síbi tọ́gà wà, discipline wà gan. So lẹ́yìn ìgbà tí mo di ọ̀gá, home video wáyé, Aládé Arómirẹ́ kọ́lọ́n fọ nǹkan wọn, àwọn náà kọ́ ṣe home video. So mo close mọ́ àwọn náà gbà yẹn tí Ọlọ́run ti jẹ́ kí wọ́n fi ikú ṣàgbà wa. So lẹ́yìn ìgbà yẹn abẹ̀ sí ṣe home video, èmi náà wá wò pé mo fẹ́ ṣe home video torí pé cameraman ni mí gbà yẹn. So tí mo bá ti wá téèyàn kan bá pè mí fún cameraman, máa mú VHS lálóhùn gbà yẹn, máa mú tape sápò. So tí n bá ti dé location tí mo ti bẹ́ẹ̀ nìyẹn record, màá sáré bẹ̀ pé jọ mo fẹ́ ya 2 scene. So màá sáré ya bóyá àwọn star tó wà ń bẹ̀, màá bẹ̀ wọ́n, màá fún wọn ní token, màá sáré ya 2 scene. So story tí mo yà ń gbà yẹn ni Eyele Funfun. Ó dídí bí ọdún 4 ni mo fi ya Eyele Funfun kí n tó yà tán kó tó ṣẹ̀ wá jáde. So nígbà yẹn script mi Eyele Funfun táwọn èèyàn rí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pè mí ní Eyele Funfun nìyẹn. So nígbà sinimá yẹn tí wọ́n á jáde, wá di tí everybody ń pè mí ní Eyele Funfun. Eyele Funfun wá di funfun dè ní. Ẹ ṣe àlejò wa, ẹ kú ohun. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé kí ni àwọn ìrírí mánigbàgbé pé tàbá iṣẹ́ iyo nǹkan báyìí ni mo ti là kọjá, àwọn ìrírí tó jẹ́ pé téèyàn bá ti rántí gbà mí gèèyàn tó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa náà sì rí. Ǹjẹ́ ilé fún wa níbi mélòó kan ní àwọn ìrírí yín? Ìrírí yẹn pọ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìgbà tí mo wà lọ́dọ̀ ọ̀gá mi tí mo sọ pé à ń sun abẹ́ gántà ní Kìlání street ní Mushin. Àwọn tí wọ́n mọ̀ mí dáadáa ní Mushin wọ́n á jẹ́rìí sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ní ọdún kan a sùn sábẹ́ gántà, meanwhile gántà yẹn wà ní iwájú ìbílẹ̀ ọ̀gá mi, ṣe mọ̀ yàrá kan náà ni ọ̀gá mi ń lò. So a lè ní a fẹ́ sùn pẹ̀lú ìyàwó, so àwa kan wà ní abẹ́ gántà. Níjọ́ tá ń wí ní òjò ńlá ìbá rọ̀, òjò tó lágbára, òjò má lè gbàgbé ni, rẹ pé òjò tó rọ̀ débi pé ó ṣípà lábẹ́ gántà yẹn ni mo wà, tójò pa mí mọ́ bí ìgbà bí ẹni pé bóyá òjò ẹmọ̀ kí adìẹ kó sínú kòtò àbí kó sínú ọ̀gbàrà, ẹmọ bó ṣe máa rí. Òjò tá ń wí rọ̀ lábẹ́ gántà, òjò yẹn pa mí. Mo kàn wá rántí pé èmi ọmọ onílé ọlọ́nà ni mo wà níbi torí tíátà tójò ń pa mí, àmúdẹ sunkún, ṣe mọ̀ agbára àbí omi òjò kò jẹ́ kí n rí ẹkún, ṣùgbọ́n èmi gan mọ̀ fúnra mi pé mò ń sun ẹkún. Ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹkún àná yẹn ó di ayọ̀ lénìí. Ní ara nǹkan má lè gbàgbé tí mo tún fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí tíátà tó kó mi yọ ń bẹ̀, wọn ò bá ti fi mí ṣòwò. Ní time kan àwọn kan wọ́n kàn wá pè mí because wọ́n mọ̀ pé mò ń ṣe painting, wípé iṣẹ́ kan wà ní ibì kan pé kájọ lọ, kò tí ì sáyé fóònù nígbà yẹn, bí a ṣe fix time yẹn bàbá àṣàwọn gbọ́mọgbọ́mọ ni. So bá ṣe wọ mọ́tò nìyẹn, wọ́n bá gbé mi. Nígbà tá a máa lọ ó di Ìjẹ̀bú Òru. Nígbà yẹn ní 80s Ìjẹ̀bú Òru abúlé ni aréré tí ilé tó wà ń gbé ojú bí 10 lọ. Níjẹ̀bú Òru àwọn tí ó bá jẹ́ ọmọ Ìjẹ̀bú dáadáa wọ́n mọ̀ pé wọ́n burú níjẹ̀bú Òru gan. Bá ṣe wọ Ìjẹ̀bú Òru nìyẹn, nígbà tá a máa bọ́lẹ̀ ó di wájú ilé bàbá kan. Ṣùgbọ́n bá ṣe bọ́lẹ̀ tí wọ́n ní kí n bọ́lẹ̀, ọkàn mi sọ fún mi pé ṣé kìí ṣe pé mo ti lọ báyìí.
so bá ṣe wọnú ilé nìyẹn àbájókòó ń pálọ̀ bàbá yẹn bá jáde wọ́n ṣe sọ fún bàbá yẹn pé ẹni àfi bẹ́ẹ̀ tó fàṣẹ sẹ́nu ló bá ní kí n dìde kí n tẹ̀lé òun karùn-ún bá dìde ló bá ṣílẹ̀kùn yàrá kan ló bá ní kí n wọbẹ̀ ó bá tilẹ̀kùn orí mi wú ó bẹ̀ sí sunkún pé ọlọ́run o ṣé mi ò ti lọ báyìí. So at the end of the day nígbà tó di ijọ́ kẹta láì jẹ láì ṣe anything àwọn tí wọ́n máa ń ṣe kíní ritual yẹn láwọn bàbá yẹn bí àwọn olóyè àwọn ògbóni nǹkan kan wọ́n ṣà ń yọjú wọ́n ń wò mí wọ́n ń yọjú wọ́n ń wò mí nígbà tí máa kọ́ máa yọjú tó yọjú wò mí báyìí ó kàn rí mi ní mo wá wojú ẹ̀ mo dẹ̀ mọ́ máa yẹn náà ó dá mi mọ̀ pé sàláwù wọn á wojú ẹ̀ omi bọ́ lójú mi ló bá tilẹ̀kùn bó ṣe lọ nìyẹn lẹ́yìn bí ìṣẹ́jú díẹ̀ ló wá sílẹ̀kùn ló ní kí n jáde n bá jáde ló mú station wagon bàbá yẹn ń lò nígbà yẹn bàbá yẹn náà ti kú sí ní Ìjẹ̀bú gbólóhùn gbé ní 4 road bó ṣe mú mi jáde nìyẹn la bá lọlé ẹ̀ ló ní kí ni mo wá ṣe ń bẹ̀ mo bá explain ó ní ṣé mo lè dá bẹ́ẹ̀ mọ̀mọ́ àpọ́n ní mi ò lè dá mọ̀mọ́ ó ní mi ò tiẹ̀ gbọ́dọ̀ dá mọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn kí ni bàbá yẹn fi pè mí sàláwù ni wípé ọ̀gá mi gẹ́gẹ́ mo ṣe ọmọ ṣíwọ̀ ni ọmọ ìjẹ̀bú ni so tó bá di táìmù ọdún iléyá torí muslim ni a máa ń tọ̀ so gbogbo bàbá yẹn wá jẹ́ bàbá ẹgbẹ́ so tó bá di àìsùn ọdún iléyá a máa ń stage lọ́dọ̀ bàbá yẹn tó bá dijọ́ ọdún primary school kan wà ní ṣíwọ̀ nílùú bàbá ẹ̀ ibẹ̀ láti ń perform lọ́jọ́ ọdún so bá ṣe wá road tí mo máa ń take nígbà yẹn sàláwù ni so tó yẹ pé tí tó bá ti kọ road mi báyìí àwọn èèyàn máa ń rẹ́rìn ní bíi comedian so àwọn èèyàn like road yẹn sàláwù so bàbá yẹn la máa ń stage ilé ẹ̀ so igi oró ni title stage performance tá a máa ń gbé lọ́ngbà yẹn so bàbá yẹn igi sàláwù tí mo wá jẹ́ tí mo máa ń jẹ́ bàbá yẹn wá wò pé ẹni yìí rè àyè ikú ò gbọ́dọ̀ pélé yìí o tíátà ló yọ mí ń bẹ̀. So káṣà máa ṣe dáadáa bẹ́ẹ̀ni kí elédùà sì máa kó wa yọ nínú ewu tí a mọ̀ àtẹ̀lé tá a mọ̀. Àlejò wa mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ǹjẹ́ ẹ lè bá mi dárúkọ àwọn sinimá tẹ́ ti ṣe lóríṣiríṣiríṣiríṣi fún wa. àwọn sinimá tí a ti ṣe lónìrànràn tó dẹ̀ ti wà ń ta tó jẹ́ tiyín. ok tó jẹ́ tèmi mo ṣe Eyele Funfun then mo ṣe arúgbó ọjọ́ àjèjì Eyele Funfun yẹn bamsin ló release ẹ̀ nígbà yẹn láyé Ìdúmọ̀tà òun ti wà lamẹ́ríkà sí kò ṣe mákẹ́tà mọ́ arúgbó ọjọ́ àjèjì ló release ẹ̀ òrùlà ṣèkà so àti bẹ́ẹ̀ lọ ṣá so àwọn recent one tó wà ń sìn tá à ń wo òye láti jáde ní mask and throne that is ìbòjú àti ìtẹ́ then the broken skull and so on and so forth ṣá. ẹ kú iṣẹ́ ìlú a máa kún yín lọ́wọ́ máa fún yín ṣe. Bàbá èwo nínú àwọn sinimá tẹ́ ti ṣe ló wá sọ yín di ẹni pé àwọn èèyàn lágbájáre o èwo nínú àwọn sinimá gbé ń jáde sí gbangba. Eyele Funfun yẹn ni Eyele Funfun yẹn ni nítorí pé àlùbáríkà wà nínú fíìmù yẹn ìdí nìyẹn tèmi náà fi ń wo tí mo fi ń lo Eyele Funfun yẹn gẹ́gẹ́ bí company name mi EMC Eyele Funfun Magnet Cineworld so Eyele Funfun yẹn ló jẹ́ kí ayé mọ̀ mí dọ́là ẹlòmíì ò mọ̀ yìí pé mò ń jẹ́ Abiodun Adeshina Eyele Funfun everybody ń pè mí so Eyele Funfun yẹn gan lọ́lọ́run fi ṣe gàrí tíra mi. ẹ ṣe Eyele Funfun ni wàá padà rí dúró mọ́ yín lọ́wọ́ o. Bàbá mi ìbéèrè tí mo fẹ́ béèrè jẹ mọ́ gbogbo àwa entertainers generally ojú wo lẹ fi ń wo YouTube àti film world in the next 10 years bí tàwa yìí. ṣe rí ọlọ́run ọba ó ní ọba tó ní àná tó lè ní tó lọ́la ọlọ́run máa ń sọ ó ní gẹ́gẹ́ bí sinimá kan tí mò ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ ó ní wípé as far as I'm concerned and gẹ́gẹ́ bí òye mi kò sí nǹkan tó ń jẹ́ àkúnlẹ̀yàn kò sí nǹkan tó ń jẹ́ ìpín kádàrá ló wà ọlọ́run ló dẹ̀ ń kọ́
kì í ṣe àwa là ń kọ́. Ó ní age tá a máa dé tá a máa wà nínú ìyá wa tọ́lọ́run àti kọ kádàrá oníkálukú. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó máa ń yí kádàrá padà, that is àfọwọ́fà àti àfiṣe. Ṣé wá rí àwọn babaláwo wòlíì àáfà tí wọ́n ń yẹ ìràwọ̀ wò, Ọlọ́run ò fi ọ̀la hàn ẹnì kankan. Àná ti kọjá lọ àti jù lọ, èní lájọ jẹ́ ẹgbẹ́ tá a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n ọ̀la Ọlọ́run ò fi hàn anybody, because ẹ jẹ́ ká wò láti orí celluloid. Nígbà tá à ń sọ̀rọ̀ celluloid optical film, kò sí nǹkan tó ń ṣe home video nígbà yẹn, kò sẹ́ni tó dé tẹ́rí sí àwọn big guns, àwọn tí wọ́n ní owó ni wọ́n tẹ́rí sí celluloid nígbà yẹn. So ẹlòmíín wò pé mo ti fẹ́ rí láyé ìgbà yẹn o, mo ti fẹ́ rí bíi 500,000, mo ti fẹ́ rí bíi 1 million tí mo fẹ́ fi ṣe optical film, torí pé optical film wọn kì í fọ́ Nàìjíríà. Tẹ́ bá yà ń bíbà wọ́n máa lọ gbé lọ sí abroad lọ fọ́ ni, bí ṣe yọ àdásán kò sí studio ẹ̀ ń bíbà. So nígbà tí Ọlọ́run ní àsìkò tó láti dá àwọn kan lọ́lá tí wọ́n ti jìyà industry, ó fi ọpọlọ sí arómirẹ́ lórí pé kó ṣe home video ló yẹ ẹ̀yà ẹ̀ tó di nǹkan tí YouTube ìgbàwo nǹkan kan. Now ní àná tá à ń sọ ń pa ẹ̀, àwọn mákẹ́tà nídùúmọ́ta àwọn ni wọ́n wà gẹ́gẹ́ bí olórí. Púpọ̀ nínú wọn náà wà tí wọ́n fìyà jẹ producers tó máa release the film láì fún wa lówó. Ṣùgbọ́n Ọlọ́run náà tó tún sọ yí pé àwọn kan wà tó wò fẹ́ kíyà jẹ, ó ní kí YouTube tún wáyé. Ta ló mọ YouTube ń jẹta? Ta ló mọ YouTube lánàá? YouTube ń rẹ́ni lẹ́ni sí, ó kó bá àwọn mákẹ́tà. Ṣé rí pé home video ó kó bá celluloid, YouTube ó kó bá marketers. So kò sẹ́ni tó mọ nǹkan tó máa kó bá YouTube àbí tó máa jẹ́ kí YouTube kó tó dáa ju àtẹ̀yìnwá lọ. So Ọlọ́run tó fi nǹkan ẹ̀ pamọ́ ó mọ bó ṣe ń yọ. Tí YouTube tó bá tún fìyà jẹ àwọn kan tí wọ́n ti jìyà industry, Ọlọ́run tún máa mú nǹkan míì dìde láti nu omijé yẹn nù. Ṣùgbọ́n nǹkan tí mo kàn rí lórí YouTube ni wípé a máa rí sí, a máa mọ̀ sí, ṣé ọ̀dà sáà wọ́n máa refine ẹ̀, ṣé o ti yé báyẹn. So ẹni tó bá ṣe YouTube channel ẹ̀ gẹ́gẹ́ bí gold, ó máa wà síbẹ̀, ó dẹ̀ máa rí èrè ń bẹ̀, torí pé YouTube ò lè parun. Àmọ́ nǹkan mìíràn Ọlọ́run lè tún gbé jáde o, ṣùgbọ́n as far as I'm concerned, YouTube ò lè parun. So àwa tí à ń open YouTube channel, tí à ń gba fíìmù àwọn producers, ní ká ṣòtítọ́ pẹ̀lú ara wa, torí pé ìbẹ̀rù Ọlọ́run ó ṣàgbà ká lówó lọ́wọ́. Ẹ ṣé, ẹ kú òun látàárọ̀, ẹ ṣeun adúpẹ́ pé ọkùn, adúpẹ́ pé ọ̀sà. A tún máa pè yín gbogbo gbà, ó sì dá mi lójú pé ẹ máa dá wa lóhùn. Agbára Ọlọ́run. Bá a ṣe ń tẹ̀síwájú àlejò wa, mo fẹ́ béèrè pé àwọn olólùfẹ́ yín tí wọ́n wò yín láti ilé, kí ni ohun tí ẹ fẹ́ ká máa retí láti ọwọ́ yín lásìkò tá a wà yín? Ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ ọmọọba Abiodun Adeshina Eyele Funfun. Nǹkan tó dáa náà la máa sọ fún yín pé kẹ́ máa expect. Ọlọ́run ọba kò ní jẹ́ kí nǹkan aburú kó jáde látọ̀dọ̀ wa. Tá a bá ní fíìmù kan ní kẹ́ máa retí ń sìn, ẹyọkọ la máa ṣe mọ́. Sinimá pọ̀ tá a máa ṣe, tá a máa múnú ara wa dùn, torí pé ẹni tó bá ní iṣẹ́ kọ́ ni àwa producers ń ṣe, àbí àwa artists generally, onítọ̀hún ò tí mọ̀ kankan ni, torí pé ká tó ro ọpọlọ, ká tó gbé kalẹ̀, ká tó pe èrò, ká tó gba kámẹ́rà, ká tó wọ location, ká tó ṣe, iṣẹ́ kékeré kọ́. So iṣẹ́ pọ̀ tẹ́ máa retí, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa retí mask and throne, ìyẹn ìbòjú àti ìtẹ́ pẹ̀lú broken skull. Lágbára Ọlọ́run, mo dẹ̀ nígbàgbọ́ yìí pé tí ẹ bá wò ẹ ní regret wípé ẹ lo data yín sí orí àwọn sinimá tí mo sọ ń pa. Irú mask and throne ní í sìn, kábíyèsí ọba wa Ọ̀jájá tí Ọọ̀ni of Ifẹ̀, kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, káṣẹ pẹ́ lẹ́nu kọrin kése, wọ́n wà nínú sinimá tí mò ń sọ ipa ẹ̀, mask and throne, ìbòjú àti ìtẹ́.
mask and throne. bẹ́ẹ̀ni. Adébáwa láyọ̀ àti àlàáfíà. àmín Ọlọ́run, àmín Ọlọ́run. Lágbára Ọlọ́run ẹ tún máa tẹ̀síwájú jù báyìí lọ. àmín àmín. Àlejò wa, mo fẹ́ kẹ́ bá mi sọ ọ̀rọ̀ àmọ̀ràn fún àwọn akẹgbẹ́ yín nínú iṣẹ́ yìí, pàápàá àwọn ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ táwọn náà fẹ́ jẹ́ nǹkan kan nínú iṣẹ́ tá a pè ní iṣẹ́ orí ìtàgé. Ẹ bá mi fún ọ ní àmọ̀ràn. wọ́n ní ká díjú ká ṣe bí ẹni kú, káwọ ẹni tí ó sunkún ẹni, ká sáré ṣẹ́ṣẹ́ ká fẹsẹ̀ rọ́lẹ̀ o, káwọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́, kò ní burú títí láàyè, kó má kẹ́ni kọ́ mọ́ ní lára o, ẹni tí ó kù ní ikú láò mọ́ o. ṣe rí, ẹ má jẹ́ ká sáré kọjá kádàrá, ẹ má jẹ́ ká sáré kọjá orí, nítorí pé orí ńlá bá bọ́ àbáfò ìṣálẹ̀ nígbà tó ní ń gbé ni kí ló ṣáwò. ẹ wo, gbogbo wa la máa jẹ breakfast, àsìkò tá a máa jẹ ló máa yàtọ̀, ohun tá a máa fi jẹ breakfast ló máa yàtọ̀ o. ìwọ tó o bá nígbàgbọ́ wípé ọjọ́ ọ̀lẹ máa dáa, ò ní ṣàbúrú, ò ní rìnrìnkúrìn kó lọ ṣe akọ àwúre. kò sí nǹkan téèyàn bá gbà lọ́wọ́ èṣù, nǹkan tó máa fi gbà gan á ju nǹkan tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ lọ. èṣù ò kì í fúnni ní nǹkan kó má fi gba nǹkan, bó ṣe wà nìyẹn. so ìwọ tó o bá ti mọ̀ yìí pé iṣẹ́ tó ń ṣe ó dẹ lójú ó dẹ̀ mọ́, ọ̀nà téèyàn bá rìn téèyàn bá padà ó di dandan kókóré ń bẹ̀, àfi tí ò bá gbéra ẹ lọ́lọ́run lọ́wọ́, àfi tí ò bá fi Ọlọ́run ṣe pílà, ẹni ìṣáájú, àárín àtẹni ìgbẹ̀yìn. so irú àwa tá a jókòó yìí, ẹ rí nǹkan tí mo ń sọ story far back as 30 years tí mo ti wà ní industry, and to God be the glory. mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé mo ń feed the family, mo ń ṣe nǹkan tí ó yẹ kẹ́gbẹ́ ṣe. so mi ò kọjá àyè mi ò sáré kọjá kádàrá. so ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀, tí ò bá ṣe tiẹ̀ má fi agídí fà sọ́dọ̀ ẹ, má farun wájú pọ̀ mọ́ tìpàkọ nítorí pé o fẹ́ là. Ọlọ́run ló ń sọ̀yàn dọlọ́lá o, iṣẹ́ ẹ̀dá kan. Ẹ ṣe àlejò wa, ẹ kú òun. Ká tó máa lọ, mo fẹ́ kẹ́ bá mi sọ fún àwọn aráalé ká máa bá wo ìkànnì Monday TV, pàápàá ètò wa yìí Jẹ́ ká mọ̀ ẹ́. ẹ̀yin aráalé, mo ń fi ọwọ́ sọ̀yà, ṣé rí, ọ̀tọ̀ lórúkọ, ọ̀tọ̀ lólówó, ọ̀tọ̀ ní àlùbáríkà. adúpọ̀ lọ́wọ́ Ọlọ́run ní pé industry náà àwa náà ní àlùbáríkà. so tí kì í bá ṣe wípé Monday TV wọ́n jẹ́ TV alálùbáríkà, lè rí àwa ń bí, kì í ṣe ọ̀rọ̀ tẹnu o. so Monday TV tested and trusted ni. tẹ́ ẹ bá wò ó, ẹ mọ̀ pé àwọn sinimá tí ó wà lórí Monday TV àwọn gbàǹkangbì ti sinimá ni. tẹ́ ẹ máa wò, tẹ́yìn náà máa gbé bẹ̀rẹ̀ pé yes, àwọn arábí tó gbagbá sùn lọ yẹ káṣẹ̀ máa wà sọ̀rọ̀ ètò Jẹ́ ká mọ̀ ẹ́. ètò tó lágbára ni. orí ètò yìí lẹ́tí máa mọ oríṣiríṣi àwọn èèyàn, kì í ṣe àwọn onísinimá nìkan ni wọ́n ń gbé wá sórí ètò yìí o. àwọn ìlú mọ̀ọ́ká èèyàn, àwọn olóṣèlú, àwọn businessmen, àwọn oríṣiríṣi èèyàn tẹ́ ẹ ti ń gbórúkọ wọn, tẹ́ ẹ láǹfààní àti súnmọ́ wọn àbí àti mọ bí wọ́n ṣe jẹ́, orí Jẹ́ ká mọ̀ ẹ́ ẹ ti máa mọ orí èèyàn tí wọ́n jẹ́. so ètò tó lágbára ni lórí Monday TV náà ni program yìí wà. so ẹ jẹ́ ká máa wo Monday TV. alára ni wọ́n ń gbàràdà lọ́wọ́ anybody, àrà tọ́lọ́ fún wa òní wọ́n ń dá. Ẹ ṣé bàbá mi, Abiodun Adeshina Eyele Funfun. mo lérò pé ẹ gbádùn wa dáadáa lẹ́nu, torí àwa náà gbádùn yín. mo dẹ̀ nígbàgbọ́ pé tó bá dìgbà míì pé a tún fẹ́ pè yín láti béèrè lọ́wọ́ yín, ẹ dá wa lóhùn. nítorí pé ọ̀rọ̀ sì kù lẹ́yìn ọ̀rọ̀. so eléyìí kákan fi wòye pé introduction ni. so àwọn nǹkan kó sì wà ṣe mọ̀ yí pé lórí program báyìí ó ní iye àkókò. so àwọn ìrìn àjò sì wà tó lágbára, ètò saniládàá, èyí táwa ń location tí mo lọ fẹsẹ̀, in fact ẹ má ti jẹ́ kí abópo lọ lé orí. kì í dùn kó pọ̀ sókí báyìí náà lọ́bẹ̀ oge, títí di ìgbà míì táwọn tó máa pàdé lórí ètò Jẹ́ ká mọ̀ ẹ́, ká tó fi rè pàdé. Ó dàbọ̀.